wo iye owó tí àwọn alálàájì yóò san fún hajj ọdún 2026 bí àjọ alálàájì ṣe kéde àdínkù owó ìrìn àjò sí Mẹ́kà. Lẹ́yìn oṣù kan tí ìjọba àpapọ̀ Nàìjíríà pè fún àdínkù owó tí àwọn èèyàn ó san fún lílọ sí Mẹ́kà láti Nàìjíríà, àjọ NACOM tó ń rí sí ìrìn àjò lọ sí Saudi Arabia ti mú àdínkù bá owó náà báyìí o. Àtẹ̀jáde kan tí wọ́n ti kéde àdínkù náà ó ṣàlàyé pé ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí igbákejì ààrẹ Kasim Shettima pè fún àdínkù owó hajj láti owó tó lé ní mílíọ̀nù 8.7 náírà tí àwọn arìnrìn-àjò láti apá gúúsù ń san tẹ́lẹ̀ àti mílíọ̀nù 8 tí àwọn èèyàn apá àríwá ń san. NACOM tó kéde pé àdínkù náà yóò mú kí owó tí iye rẹ̀ tó 792,943 naira 83 kọ́bọ̀ kúrò lára iye tí wọn yóò san fún ìrìn àjò hajj tọdún 2026. Wọ́n ní èyí yóò sì tún ní ṣe pẹ̀lú àsìkò tí wọ́n bá ń gbéra láti ilẹ̀ yìí lọ sí Saudi. Apá kan àtẹ̀jáde náà kà á pé àdínkù tó pọ̀ jù wáyé fún àwọn arìnrìn-àjò láti apá gúúsù níbi tí a ti dín owó náà kù pẹ̀lú 792,943 naira 83 kọ́bọ̀. Owó tí wọn yóò san báyìí ni 7,991,141 naira 76 kọ́bọ̀ dípò iye tí wọ́n ń san tẹ́lẹ̀ tí í ṣe 8,784,085 naira àti 59 kọ́bọ̀. Àwọn arìnrìn-àjò láti apá àríwá yóò rí àdínkù 760,915 naira 83 kọ́bọ̀ ní owó tí wọ́n yóò san tẹ́lẹ̀. Owó tí wọ́n wàá san báyìí ó ní 7,696,769 naira 76 kọ́bọ̀. Fún Borno àti Adamawa tí owó wọn kéré jù ní Nàìjíríà, iye owó tuntun tí wọn yóò san báyìí ní 7,579,020 naira àti 96 kọ́bọ̀. Èyí dín wọn ní 748,104 naira 63 kọ́bọ̀. Bí NACOM ṣe ń wí, ó ṣe pàtàkì fún àwọn arìnrìn-àjò tó fẹ́ jẹ àǹfààní àdínkù yìí láti sanwó hajj wọn o. Ó pẹ́ jù ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025 yìí. Ọjọ́ yìí ṣe pàtàkì púpọ̀ láti lè parí àwọn ètò gbogbo ká sì tún lè fi àsìkò náà gba ààyè sílẹ̀ fún àwọn alálàájì tó fẹ́ lọ fún tọdún 2026. Lẹ́yìn ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025 kò ní sí àǹfààní láti sanwó hajj fún ọdún 2026 mọ́ o bí àjọ NACOM ṣe kéde rẹ̀. Ìrètí wà pé gbogbo mùsùlùmí ilẹ̀ Nàìjíríà tó fẹ́ ṣe hajj ní 2026 ni yóò tẹ́wọ́ gba àdínkù yìí, èyí tí yóò mú ìrìn àjò náà rọrùn fún wọn ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́kànnì Jígí Alára. Ẹ máa subscribe, ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ máa bá wa pín ká. Ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó là ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.